ẹ̀yin tèmi abẹ́ẹ̀rí wípé ìkọjáyè pátápátá gbà lélẹ̀ orun orí kẹ̀kẹ́ ẹ̀yin èèyàn ó gbẹnu tán ó lẹ́tìkẹ́. arábìnrin yìí la rí tó lóun fẹ́ la àtọ̀ Odunlade Adekola ẹ̀yin èèyàn ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. lóhun oore kan ṣoṣo tí mo fẹ́ kó ṣe fún mi ni pé kémi náà ga gògòrò bí Odunlade Adekola. ẹ̀yin náà wo irú fíìmù informant yẹn, ẹ wo bó ṣe gbéra, ẹ ò gbẹnu tó tẹ̀yìn gan bá lọ wò ó, ẹ wò ẹ máa sùn síbẹ̀ dọ́là ni, ó pọ̀ bọ̀bọ̀ ó pọ̀ kí ni ara yìí pọ̀ jẹ́ káwọn ọ̀la ilé ẹ̀kọ́ jájẹ́ ń bẹ̀ adẹ́sọ́ ló máa ṣe bẹ́ẹ̀ kò rí wa. ó dàbí ìgò ògùn ó dàbí kòlòbó òróró ó yàtọ̀ sí dèrí báírò ó fẹ́ lá mi ó dàbí òkèlè kan ó ti sọ̀rọ̀ informant gẹ́gẹ́ tó wà lórí OFE èwo tó ti jẹ́ kí n lá ẹ ó fẹ́ lá mi ẹni wọ́n ńlá tó ńlá yẹn ó dàbí sweet.